pẹ̀lẹ́ Ojagarodi ta ni ẹ gan Tîñúbù ìwọ bàbá yìí àgbàlagbà ni ẹ for that matter àwọn tẹ́ jọ rán sórí tó bá ti ń sọ dúnà kí ni Tîñúbù fira rẹ̀ pè náà ẹ̀yin èèyàn yìí kí ló dé tẹ́ jọra yín lójú náà kí ló ń fi rẹ̀ pè ní kò yé mi now ó ní ti Atiku ó ń rọ́nu lẹ́ẹ̀mẹ́wàá ìgbà tó ti ń rọ́nu ṣé kò tí táyàdì ni so that kó lọ jókòó kó lọ sit down eléyìí tó pèrè ẹ̀ ní kejì yẹn tiẹ̀ tí ó disgrace ló jẹ́ fún wọ́ tí wọ́n bá ń da tó bá mention orúkọ Peter Obi ní ọ̀dọ̀ rẹ̀ sórí tí ìyẹn nìkan gangan ni mo fẹ́ sọ nípa rẹ̀ kò sí tó kàn mí nípa wọ́ Nàìjíríà but for you torí pé tó bá ti lè rí ọmọ kékeré báyìí wàá máa ní láti máa mention ọmọ kékeré kan níwájú ẹ ìtìjú ẹ náà dẹ̀ ló máa pa ẹ́ kí ló ṣẹlẹ̀ sí ìgbésí ayé ẹ̀dá gaban kí ló dé gangan so ó dẹ̀ ló fẹ́ lọ sí orí ipò ó ló fẹ́ lọ jà fún youth sẹ́rù yìí lè débẹ̀ kẹjẹ́ kí ọmọdé kéré rí pòmù kó ráyè mú ní Nàìjíríà yẹn àní Nàìjíríà ò lè function mọ́ ẹ̀yin tẹ́lẹ̀ ń run ten campaign ẹ lọ sit down ó yẹ kẹ́ máa mú kọ́mẹ́ǹtì nínú ẹnu Tîñúbù yìí Fúnkẹ́ Akíndélé jáde níjó ní ó ní ètìjú ní fún convention orúkọ Fúnkẹ́ Akíndélé níbi tó ń bá wà torí èèrà ní Fúnkẹ́ Akíndélé so Atiku náà tó Peter Obi nìsín èèrà níbọ̀ torí pé wàtà Atiku jọ jẹ́gbẹ́ ẹjọ́ jẹ́ sàwáwù lọ fi ní kò ń lọ sit down fún wọ kí wọ run who are you tí gbogbo èèyàn máa jókòó fún ta ni yín sà ìwọ ṣe campaign ti tiẹ̀ ó tún wá wítọ́ ní oníwọ̀ ìtìjú ni fún wọn kó mention orúkọ Peter Obi níbi tí wọ́n bá wà ìpèsè economic kìnnìkan ṣé yẹn làwọn èèyàn fẹ́ sọ it is not good bàbá ó ti dàgbà bàbá ẹ ti dàgbà àgbàlagbà ni yín kò yẹ kẹ́ máa sọ̀rọ̀ àlùfàǹsá sí ọmọ kékeré kẹ́ ẹ rí ọmọ kékeré ní òkè kẹ́ ẹ dẹ̀ fẹ́ já wálẹ̀ èmi ò campaign mi ò support Peter Obi mi ò support olóṣèlú kankan bọ̀ sí torí pé tí ọmọ kékeré bá ti jáde báyìí kẹ́ ẹ dẹ̀ máa rí ọmọ yẹn lẹ́pa abẹ́ ẹ̀gbọ́n nǹkan tí Tîñúbù wí ni ó ní ìtìjú ni fún wọn kan máa mention orúkọ Peter Obi ìwọ ò tí ẹ lè dárúkọ Peter Obi rárá ìwọ ò lè dárúkọ ẹ̀ Peter Obi dẹ̀ ló ń bá wí oníṣẹ́yẹn náà fẹ́ jọ torí ẹ̀yin tẹ́ ń rọ̀ náà nìyẹn àtọmọyẹlé mo dẹ̀ máa pẹ́ ti gbá ọmọyẹlé sẹ́gbẹ̀ẹ́ so ká ọmọyẹlé kún ni mo fi ní Peter Obi àtúnkí ló ṣẹlẹ̀ Atiku náà kó lọ jókòó fún ẹ kò sí ìtí ẹ̀jọ̀ fún gbàgbàgà ni ẹ fi jọ gbàgbàgà wọ́n gbé ẹ̀mí ẹ̀ gbóná ṣé bó o sì ń sọ kátàkátà ó sì forí sọlẹ̀ nígbà tó bá yá. As I stand before you, there are few of us left running. One says he is Atiku. How many times has he been running? Always on the run. He's always on the run and he's tired. Tell him to go and sit down. Enough is enough. The other one, that one, I think na statistic we go chop. A lie with arithmetic that no Indian can solve it. To mention his name is a disgrace to myself. I won't mention the name. Wrong arithmetic, wrong statistics, warehouse economy, and that's not what Nigeria needs.
Kábíyèsí, Your Royal Majesty, it was a joy to find one of my own blood